ọkùnrin tó wà lókè pátápátá yẹn tí mo lọ́kùn ọrùn ẹ̀gún yẹn ó ní mo lọ bá, mo wá lọ ṣàlàyé fún pé ríìgì tó gbà lọ́wọ́ Sunday Igboho kó dá padà. mo ní kó dá padà fún pé wọ́n rán mi sí pé kó dá padà fún níwájú ọlọ́ àtẹ̀yàn. ṣe pé máa yẹn fún mi ní ríìgì yẹn, mo gba ríìgì yẹn, mo wá fún Sunday Igboho ní kọ́kọ́rọ́ ní ríìgì yẹn padà. Sunday yẹn ó wá gba ríìgì yẹn lọ́wọ́ mi, mo wá fún un. Meanwhile mo rí pé omi wà níwájú ilé yẹn, odò tó wà níwájú ilé yẹn, obìnrin kan ló ṣàkóso odò yẹn. Mo láti lọ bá, mo lọ síbẹ̀, mi ì mọ bọ́lọ́run ṣe mú ìrànwọ́ ó yà mí lẹ́nu gan. Nígbà tí mo dé ibi odò yẹn, mo wá sọ torí pé kò sí afárá téèyàn lè gbà wọ ibi tí odò yẹn wà, ẹrọ̀fọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ bí ó wà lẹ́gbẹ̀ẹ́ bí omi wà láàrin. Mo wá lọ bá obìnrin yẹn, mo dúró níbi ẹnu ọ̀nà. Bí mo ṣe dúró níbi ẹnu ọ̀nà bí odò yẹn ni mo wá pe obìnrin yẹn pé kó jọ, mo fẹ́ rí, mo ní kó wá. Obìnrin yẹn àfi bí rárá. Mo wá ṣàlàyé fún pé kó jọ torí Ọlọ́run pé a fẹ́ gba kíì lọ́wọ́ ẹ̀ ní kọ́kọ́rọ́ bíi tí àwọn ẹrù Sunday Igboho wà, pé a fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ pé kó jọ kó fún wa ní kọ́kọ́rọ́ yẹn torí pé ó dà pé kọ́kọ́rọ́ yẹn ti já sọ́bọ̀ sínú omi, kọ́kọ́rọ́ yẹn ti wà nínú omi tẹ́lẹ̀. Síwájú pé obìnrin yẹn wá lọ mú kọ́kọ́rọ́ yẹn, wá dá kí yẹn padà wá fún Sunday Igboho. Kò tí wọ́n hàn mí wípé gbogbo àwọn ológun wa kí gbogbo wọn kí wọ́n di àmọ̀ràn kan múra pẹ̀lú àdúrà kan dẹ̀ fi ẹ̀mí Ọlọ́run rin ìrìn àjò tí wọ́n rìn, nítorí pé nǹkan tó máa wá ṣẹlẹ̀ láàrin wọn kó má dàbẹ́ ni wípé èèyàn ìdà kan kọ sílẹ̀ àbí kẹ́mi ọ̀pọ̀lọpọ̀ sọnù. Mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n wàṣọ dúdú, tó náà ti fi ara hàn. To God be the glory. Ògo Yorùbá nation yẹn pé ó ti yọ. Kò sí nǹkan kan tán lè ṣe ju pé kí ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ, pé lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí pé òun ti parí iṣẹ́ o, òun dẹ̀ ti sáìn ẹ̀. Nígbà tó bá tó àsìkò ayé yóò rí. Ọ̀run sọ fún mi wípé òun fúnra ara òun lòun ṣe ìpìlẹ̀ Yorùbá nation. tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa kú déédé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàsán, ẹ káàárọ̀ according to the time tí a bá bá yín, àsìkò ìsinmi òní ọ̀pọ̀ ẹ̀ láṣẹ lókè èèpẹ̀. Ẹ wo bí eléyìí tá a tún gbé wá fún yín lónìí, ọmọ àtún jẹ́ ìyànà ọ̀tọ̀. Ìyẹn ni wòlíì tá a gbé wá, wòlíì obìnrin, wòlíì àgbáyé Fọláṣadé Ọ̀ṣuntólú, látorí òkè Just as God, Ọlọ́run fúnra ara ẹ̀. Ẹ wá gbọ́ wìrìwìrì nínú ọ̀rọ̀ tí màmá yìí sọ, àwọn àsọtẹ́lẹ̀ tó jẹ́ confam, àwọn kíní gbólóhùn kan tó lóyìnbó máa ń pè ní mystery, àwọn nǹkan tó ẹ ti yé yín tó farasin nípa kíni, nípa orílẹ̀-èdè Nàìjíríà, ní àwọn nǹkan tó farasin ní ti Yorùbá nation àti ní ti gbogbo ènìyàn pátápátá débi àárín àwọn ológun wa. Ẹ wò ó lórí ètò lónìí, èyí tẹ́ ẹ rọra gbọ́ yẹn ìtọ́wò ni, ẹ farabalẹ̀ kẹ́ ẹ bá mi wo fídíò yìí dáadáa. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má sún síwájú o, farabalẹ̀ kó o farabalẹ̀ gbọ́, torí pé àǹfààní bẹ́ẹ̀ níbi gbígbọ́ ẹ̀. Yàtọ̀ sí pé o máa gbọ́ ìròyìn ayọ̀, o máa mọ àwọn àṣírí nǹkan tó, àwọn àṣírí ìjìnlẹ̀ nípa Ọlọ́run àti gbogbo àwọn àti ìwọ gangan pàápàá. Ìwọ náà wo rẹ pé so báyá o tí ì dára ẹ mọ̀ pé ibi báyìí mo wà, ọ̀nà àbáyọ sí gbogbo ẹ̀ ni màmá yìí sọ. Màmá yìí sọ̀rọ̀ débi pé wọ́n sọ àkókò tí orílẹ̀-èdè Yorùbá máa dé, bóyá gba ẹ̀rùn ni o, àsìkò òjò ni o, bóyá Yorùbá máa bá Jésù ṣayẹyẹ ọjọ́ ìbí èyí tá a máa ń ṣe ní December, àbí tìgbà àkókò kan mágbélébùú. Ṣùgbọ́n màmá yìí sọ nǹkan kan nípa ẹ̀ wípé alájọrin òun lòun àtẹnìkan nínú ìbí ni wọ́n jọjọ ayẹyẹ ọjọ́ ìbí, tí wọ́n jọ ayẹyẹ ọjọ́ ìbí. Irú èèyàn wo lolóyè Sunday Igboho? Irú èèyàn wo ni bàbá wa Bánjí Akíntóyè? Ta lobìnrin tó dúró yìí tó gba kọ́kọ́rọ́ tó mú kọ́kọ́rọ́ orílẹ̀-èdè Yorùbá lọ́wọ́? Báwo ni wọ́n ṣe gbà á? Ta la fi lé lọ́wọ́?
àṣírí náà mo fi sọ pé mystery, àṣírí ńlá, àṣírí ńlá nípa orílẹ̀-èdè Yorùbá. Kí ló máa ṣẹlẹ̀ síjọba bàbá Bọ́lá Tinubu tí wọn ò bá kí Ọlọ́run sọ gangan pé tó nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ o, àwọn èwo ló ti ṣẹlẹ̀, àwọn àṣírí wo ló máa ṣẹlẹ̀ tó máa mú wa lọ sí orílẹ̀-èdè wa bí tá à ń lọ gangan, ìyẹn lórílẹ̀-èdè Yorùbá. Nígbà wo ló máa dé pẹ̀lú déètì ní àtàkókò? Bàbá, màmá, ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí, ẹ máa bá mi share ẹ̀, ẹ bá wa share kẹ́lòmíì náà lè láǹfààní, torí àǹfààní bẹ́nu fídíò yìí kò ń ṣe just wíwò lásán. Má sún síwájú o, má sún síwájú rárá. Bó ṣe ń tẹ love, kó máa tẹ like, kó máa share, kó máa wá fi àdúrà ránṣẹ́ sí olóyè Sunday Igboho nínú kọ́mẹ̀ntì yín pẹ̀lú Yorùbá Nation. Kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí bàbá Bánjí Akíntóyè àti gbogbo àwọn alátẹ̀lé, gbogbo àwọn tó dúró gírígírí pé dandan orílẹ̀-èdè Yorùbá a gbọ́dọ̀ gbà á. Ẹ gbọ́ mi dáadáa, àní àwọn tó dúró wípé dandan o orílẹ̀-èdè Yorùbá a gbọ́dọ̀ gbà á. Kẹ́ ẹ wá máa fọ̀rọ̀, kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí wọn. Ẹyá òun rèé, ọyá Yorùbá Nation ní kíákíá, àfẹ́ ajínigbé mọ́ lórílẹ̀-èdè wa Yorùbá, ẹ jẹ́ kó wà ń bẹ̀. Ẹ má jà agbára wa lásìkò lọ títí mọ́. Ẹ jẹ́ n sáré gbé yín dọ́dọ̀ Prophetess Fọláṣadé Ọ̀ṣúntólú. Ẹ tún gbọ́ nǹkan tí màmá yìí tún sọ. Màmá tí gbogbo èèyàn mọ̀ sí, tí wọ́n máa ń pè wọ́n ní màmá Yorùbá Nation. Màmá tó jùúlẹ̀ o pé báyìí lolúwa wí o, tó sì lọ́lọ́run ní òun ò yí padà. Ipò wo ni bàbá wa Pastor Adébóyè kó David Oyedepo àtàwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ìran Yorùbá, ipò wo ni wọ́n kó lórí ọ̀rọ̀ Yorùbá Nation? Ọ̀yá ẹja nìṣó, ẹja àjọ débẹ̀, ẹja àjọ wò ó, kájọ bẹ̀rẹ̀ báyìí nínú ìfọ̀rọ̀wérọ̀ tá a ṣe pẹ̀lú màmá wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn máa wà lójú ìran yín, òun ní kẹ́ ẹ pè fún gbogbo ìbéèrè tẹ́ ẹ bá fẹ́ béèrè àbí ọ̀rọ̀ àdúrà tẹ́ ẹ fẹ́ kí màmá ó gbàdúrà fún yín pẹ̀lú ewu orí. Ọ̀yá o, ẹ nìṣó níbẹ̀, òun rèé, fídíò náà rèé, ẹ bá ń fohùn sí nínú ilé káwọn èèyàn wọ́n gbádùn màmá. Let's go there. Màmá, báwo lẹ ṣe mọ orílẹ̀-èdè Yorùbá sí? Ẹja bẹ̀rẹ̀ mẹ́. Praise the Lord. Hallelujah o. Ọlọ́run ló mú mi mọ orílẹ̀-èdè Yorùbá. Tọ́. Ìgbà tí Ọlọ́run máa mú mi mọ̀, ọdún tó kọjá ní sà. Tí ò tí ì pẹ́ yìí. Kò tí ì pẹ́. Tọ́. À ń ṣe ẹ̀sìn lọ lórí òkè Ọlọ́run fún rẹ̀. Ó jẹ́ ọjọ́ Sunday. A ti parí ẹ̀sìn yẹn tán. Mo wá ní kí n fẹ̀gbẹ́ mi lélẹ̀ ní pẹpẹ, kí n dùbúlẹ̀. Ṣé ń gbọ́? Kò tí ì tó ìṣẹ́jú 5 bí mo ṣe fi ẹ̀gbẹ́ lélẹ̀ tán. Bẹ́ẹ̀ ni mo rí pé ìgànná tó kọjú sí pẹpẹ gangan nísàlẹ̀ bí táwọn èèyàn ń gbà wọlé. Mo rí ìmọ́lẹ̀ yẹn jáde lára ìgànná yẹn, ó dẹ̀ bo ìgànná yẹn mọ́lẹ̀ tó jẹ́ ó funfun gbò. Ohun tí mo rí tó jáde níbẹ̀ ni símbọ̀ Odùduwà. Símbọ̀ Odùduwà. Yẹn ni àsíá Odùduwà Nation. Odùduwà Nation. Mo wá rí pé kọ́lọ̀, wọ́n gbé kọ́lọ̀ yẹn wá dà kí ni àsíá tẹ máa ń ta yẹn, bánà yẹn. Mo rí bánà yẹn, ó ní kọ́lọ̀ 3, green, ó ní white, ó dẹ̀ ní pink. Bẹ́ẹ̀ni. 3 ni mo rí. Mo wá rí wọn gbé bánà yẹn jáde lẹ́gbẹ̀ẹ́ ní ara ìgànná yẹn. Mo wá wò ó fi àbá yìí tí màá rí mo kàn tají ni. Mo wá tají, mo ní kí ni símbọ̀ òòṣà tí wọ́n sọ pé wọ́n ń sìn torí pé ọmọ fẹ̀lẹ̀ mi. Mo ní símbọ̀ tó jáde yìí. Ṣé bí wọ́n sọ pé olóòṣà ni wọ́n? Pé òòṣà l'Odùduwà. Ṣé pé òòṣà l'Odùduwà? Tọ́. Mo ní kí ló wá dé tí owó tí Ọlọ́run wá gbé símbọ̀ òòṣà jáde lára ìgànná Ọlọ́run fúnra ẹ̀. Mo wá sọ fáwọn èèyàn pé eléyìí yà mí lẹ́nu o, torí gbogbo nǹkan tẹ́mi ń gbọ́ ni wípé ọ̀rọ̀ Yorùbá Nation yìí àwọn olóòṣà ló wà ń bẹ̀. Mo wá ní ó dáa, kò burú, mo ní máa ní láti gbàdúrà lórí ọ̀rọ̀ yìí.
nǹkan tó Olúwa fi hàn mí. pé ẹ tún gbọ́dọ̀ wádìí. mo ní ìdí láti gbàdúrà kí n béèrè lọ́wọ́ Ọlọ́run pé kí nìdí tó fi gbé wá ta fi rí lábẹ́ òrùlé ẹ̀. torí pé nígbà tí wọ́n ti sọ pé. nígbà tí wọ́n ti sọ pé ní òòṣà ni olóòṣà ni wọ́n. àwọn òwò ní kò dẹ̀ sí nǹkan tí ìwé Kọ́ríńtì sọ fún wa. Ó ní kò sí ìdàpọ̀ tó ń bẹ láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Kò dẹ̀ sí ìdàpọ̀ tó ń bẹ láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn. Kí lọmọ ìmọ́lẹ̀ fẹ́ ṣe pẹ̀lú òkùnkùn? Ìyẹn ni mo wá ní kí n lọ béèrè lọ́wọ́ Ọlọ́run pé Olúwa kí ni ìran yìí? Ṣé Ọlọ́run ló gbéran ìwà ni àbẹ́sù? Mo wá lọ nínú àdúrà. Nígbà tí mo gba àdúrà tí mo bẹ̀ Ọlọ́run pé Olúwa fún gbogbo yé mi. Ọ̀run sọ fún mi wípé òun fúnra ara òun lòun ṣe ìpìlẹ̀ Yorùbá nation. Mi gbọ́ dáadáa. Pé Olúwa sọ wípé òun fúnra ara òun lòun ṣe ìpìlẹ̀ Yorùbá nation láti yọ Yorùbá kúrò nínú àjàgà. Láti yọ Yorùbá kúrò nínú àjàgà. Pé ohun tí mo dẹ̀ rí yẹn kò ń ṣe nípa ti ara o. Kò ń ṣe nípa agbára o. Ẹ̀mí mímọ́ ló gbé jáde. Torí pé tí ò bá lọ nípa ọ̀nà yẹn bóun náà ṣe fẹ́ mọ̀ pé Yorùbá ni òun jà fún. So ti yé sí. À ń gbádùn yín, àwọn èèyàn náà gbádùn yín. Wípé òun fẹ́ yọ wọ́n kúrò nínú àjàgà. Ó ṣe fi hàn mí pé kì í ṣe nípa òkùnkùn. Ọlọ́run ló dá. Ohun tó gbé wáyé yẹn ó ní ṣé mo mọ̀ pé ajagun ni Odùduwà. Ajagun ni. Ajagun ni. Títún ṣẹ́gun ogun. Títún ṣẹ́ ogun. Ẹ̀mí yẹn wá bá mi sọ̀rọ̀ pé ó ní ìjọ jámọ̀ wípé Ọ̀rànmíyàn ń jà fáwọn ti ẹ̀ṣà. Ṣé mo pé fẹ́ mo ti jáde. Nígbà tí ẹ̀mí yẹn tún bá mi sọ̀rọ̀ mo ní Ọ̀rànmíyàn. Ọlọ́rànmíyàn ò ní gbà fún wọn o. Ìdẹ̀tají Ọlọ́rànmíyàn Odùduwà Ọ̀rànmíyàn Odùduwà ọ̀pá lásán làwa pè lọ́dọ̀ yín lọ́dọ̀ wa láwa bá ń lọ skul a máa gbẹgbẹ Ọ̀rànmíyàn kọjá. Pé ọ̀pá Ọ̀rànmíyàn Ọlọ́rànmíyàn ò ní gbà o. Ṣètàjí padà pé kò sí nǹkan kan tán lè ṣe ju pé kí ọ̀rọ̀ Ọlọ́run ṣẹ pé lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí pé òun ti parí iṣẹ́ o òun dẹ̀ ti sáìn ẹ̀ nígbà tó bá tó àsìkò ayé yóò rí. Ọlọ́run lóhun ti parí iṣẹ́ lórí ọ̀rọ̀ Yorùbá nation iwájú Ọlọ́run mo wà yìí ó lóhun ti parí lórí ọ̀rọ̀ Yorùbá nation ó ní ṣùgbọ́n àwọn kan máa kọ̀ pé àwọn ò ní gbà kí Yorùbá nation kó jáde. Àwọn ò ní gbà àwọn ò ní fẹ́. Àwọn ò ní gbà àwọn ò fẹ́ o. Ó ní ṣùgbọ́n kékeré nínú ọ̀rọ̀ wọn Ọlọ́run kò ní lọ kó má ṣe. Ó ní ọ̀rọ̀ tí mo sọ kì yóò lọ lásán bí púpọ̀ sí kó jáde láti lọ ṣiṣẹ́ tí mo rán. So ọ̀rọ̀ tí Ọlọ́run sọ létà nígbà tí ó fi ìran yẹn hàn mí mo sọ fún gbogbo àwọn tó wá sórí òkè pé ẹ jẹ́ ká máa gbàdúrà lórí Yorùbá nation torí pé Ọlọ́run lọ́wọ́ nínú ẹ̀ ó dẹ̀ lóun ti sáìn ẹ̀ ẹ jẹ́ ká wá gbàdúrà kọ́ lóun kó gbé jáde àwọn èèyàn máa fi mí ṣe yẹ̀yẹ́ ni o. Pé ẹ̀yin àti Yorùbá nation kí ló kàn yín pẹ̀lú Yorùbá nation. Àwọn kò sí lójúmọ́ kan máa ra dátà ọ̀tọ̀ 1000. Lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí. Pé ẹ fẹ́ mọ bó ṣe ń lọ. Mo fẹ́ mọ tó ń lọ torí Olúwa ti fi hàn mí. Tí ó máa ń pè àwọn ọmọ mi pé send data sí mi nígbà tó sú wọn àwọn kan sọ fún mi pé mọ́mì èwo tí ẹ ní gan bàbá fún yín data Yorùbá nation náà lẹ máa wò ẹ jọ ẹ má disturb wa mọ́ ẹ lọ máa wò data yín. Torí òye wọn. Kò yé wọn mo lóye òye yìí o nǹkan tọ́lọ́run fi èmi ló jẹ́ kí n máa béèrè fún data. Mo ní so tẹ́ ẹ bá tẹ̀ fún mi mo lọ́lọ́run á fún mi ẹ má wọrí. So mi lè ṣe torútorú aago 2 lóru tí o bá sówó lọ́wọ́ mi máa yá owó dátà aago 2 òru máa tún máa ra káàdì pé torí pé ńgbà tọ́lọ́run ti fi hàn mí ó ní ẹ mọ òtítọ́ yóò sọ yín dòmìnira òtítọ́ yẹn lèmi dúró tì pé kí Ọlọ́run kí iṣẹ́ tọ́lọ́run ṣe yẹn kó yọrí ẹ̀ sí rere lórí ọ̀rọ̀ Yorùbá nation nígbà tí mo wá ń gba àbá ṣèṣòro every Tuesday àìsíká má gbàdúrà lórí Yorùbá nation.
tó bá tún di sóòrù níjọ́ Sunday a lè sì ká má gbàdúrà lórí Yorùbá Nation. ṣé ń gbọ́ ẹ̀yin yẹn. pé kí Olúwa kó gba Yorùbá Nation yẹn Olúwa ti sáìn ẹ̀ kí ni nǹkan tó ń dá dúró gan Olúwa ṣí ilẹ̀kùn ayọ̀ yẹn jẹ́ ká yé rí. So bàbá wa ń gbàdúrà Olúwa máa sọ fún mi pé òun ti parí òun ti yanjú ẹ̀ pé ìròyìn ayọ̀ ló kù tá a fẹ́ gbọ́ wọn á dákẹ́. Nígbà tó yá ó fi ràn hàn mí wípé àwọn wàhálà máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Ó nítorí pé àwọn tí wọn ò fẹ́ kí Yorùbá Nation lọ nígbà tó bá yá wọ́n máa bọ́ sínú ìgbèkùn. Ó ní lẹ́yìn wọn òun á wá gbé àsíá Yorùbá sókè. Mo wá ní Olúwa fún gbogbo yé mi torí pé mo fẹ́ kó Olúwa fi ìran hàn mí torí mo jẹ́ èèyàn kan tí máa ń dẹ́jà gan. Tí n bá tí ì rókò dodo rọ̀rọ̀ mi nígbàgbọ́. Nígbàgbọ́. Bẹ́ẹ̀ ni. So ló wá ṣẹlẹ̀ pé Olúwa fi ìran. Ẹ má bẹ̀ ọ̀yá báwo lẹ ṣe rí ìran yẹn màmá. Mo rí ìran yẹn wípé mo ń lọ sí ọ̀nà títí Winners yẹn Olúwa fi hàn mí. Bí ṣe ń lọ mo rí ọ̀pọ̀lọpọ̀ èrò pọ̀ ní títí à ń lọ níbi apá ọ̀tún báyìí mo rí net yẹn tabaníkà wo lẹ́ẹ̀tì ẹ̀ á fẹ́ kò ṣe kàdá á dàbí bí 1 million net torí kò lópin net yẹn lọ ragbádú gbogbo àwọn èèyàn tó ń kọjá lọ magnet net yẹn kó wọn wọnú ilé ni wọ́n fi net yẹn cover àwọn èèyàn ó kó wọn wọlé ni bẹ̀tí báwa ṣe ń lọ mọ́ ní kí ló dé táwọn èèyàn ń kó sínú nẹ́ẹ̀tì tán kó sínú nẹ́ẹ̀tì lójú ẹsẹ̀ mo tẹ̀tí bára mi nínú upstairs tí mo wá bára mi yẹn mo wà nínú passage upstairs yẹn mo rí pé nísàlẹ̀ upstairs yẹn passage kan tún wà ń bẹ̀ mo wá rí pé wọ́n gbé pẹpẹ síbẹ̀ ọ̀tà Ọlọ́run ó wà ń bẹ̀ níwájú ọlọ́àtẹ̀yàn pẹpẹ ni mo wà yìí mo rí bàbá Adébóyè lórí ìdúró ní pẹpẹ mo wá rí Ọlọ́run fúnra rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá Ọlọ́run pé bàbá Adébóyè ni ṣùgbọ́n Olúwa ní kí n sọ fún wọn wípé nǹkan tí òun gbé kalẹ̀ yẹn káwọn náà fọwọ́ sí kó bá ti yọrí òun á gbé wọn lọ bí gíga. pé bàbá náà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. bẹ́ẹ̀ ni kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá. Ó ti yé yín mo rí bàbá lẹ́gbẹ̀ẹ́ bàbá Adébóyè orí ilẹ̀ ni mo wà yìí Ọlọ́run wà lẹ́gbẹ̀ẹ́ wọn dúró bàbá tó dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá Adébóyè yẹn òun ló wá yan àwọn èèyàn ó wá sọ fún bàbá Adébóyè pé kó máa máàkì orúkọ wọn. bóun ti yan àwọn aṣíwájú Yorùbá bẹ́ẹ̀ ni wọ́n ti yan wọn ó yá kí bàbá máa máàkì orúkọ wọn bàbá wa máàkì orúkọ tán bá ti máàkì orúkọ bàbá ló ń fáwọn èèyàn láṣọ. Àwọn tí wọ́n yàn yẹn àwọn gangan ni wọ́n fún wọn torí wọ́n ní ó níbi tán kó àwọn aṣọ yìí sí rẹpẹtẹ so bí bàbá ṣe ń yàn wọ́n bẹ́ẹ̀ làwọn máa sọ fáwọn èèyàn tí wọ́n wọ̀ wọ́n ní aṣọ ó wá dàbí ìgbà tí wọ́n ṣe inauguration àwọn èèyàn wá wọ aṣọ yẹn tán bá ti wọ aṣọ wọn wá lọ ẹlòmíì bọ́ síbẹ̀ á wọ aṣọ á lọ ẹlòmíì wọ aṣọ á lọ ẹlòmíì wọ aṣọ á lọ bọ́n ṣe ń wọ aṣọ yẹn tí wọ́n ń lọ tí mo wá rí Olúwa sọ fún mi Olúwa sọ nínú ẹ̀ wípé ìràwọ̀ ẹ ṣé o. ògo náà ti fi ara hàn to God be the glory. Ògo Yorùbá Nation yẹn pé ó ti yọ. pé ògo Yorùbá Nation tó ti dé. Bẹ́ẹ̀ni pé òun ti parí iṣẹ́ náà. Ibi tí mo ti wá pariwo nìyẹn níbi tí mo wà mo kàn dọ̀bálẹ̀ ni mo ní kábíyèsí o bàbá o kú iṣẹ́ o ibẹ̀ ni mo tají sí. Nígbà tí mo rí ìran yẹn mo wá ní yes Ọlọ́run mọṣẹ́ ẹ̀ ṣe mo ní mo ti ń gbàgbọ́ sí pé lóòótọ́ ni Ọlọ́run rán ó ránṣẹ́ wá láti ọ̀run láti gbé Yorùbá Nation jáde láti tú ọmọ aráyé sílẹ̀ kúrò nínú ìgbèkùn. láti tú ìran Yorùbá sílẹ̀. bẹ́ẹ̀ láti tú ìran Yorùbá sílẹ̀ kúrò nínú ìgbèkùn bí ìyẹn bó ṣe di pé ìyẹn kọjá lọ nìyẹn mo wá bẹ̀rẹ̀ sí mo wá sọ fáwọn èèyàn pé kò sí nǹkan tá a fẹ́ ṣe ju pé à ń gbàdúrà Yorùbá Nation yìí gbọ́dọ̀ jáde. Ọ̀run wọ́n tún wá fi ìran hàn mí wípé gbogbo àwọn ológun wa kí gbogbo wọn kí wọ́n di àmùrè kan múra pẹ̀lú àdúrà kan dẹ̀ fi ẹ̀mí Ọlọ́run rin ìrìn àjò tí wọ́n rìn nítorí pé
nǹkan tó máa wá ṣẹlẹ̀ láàrin wọn kó má dàbẹ́ ni wípé èèyàn ìdà kan kọ sílẹ̀ àbí kẹ́mi ọ̀pọ̀lọpọ̀ sọnù. Mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n wọ aṣọ dúdú. Nínú àwọn Nàìjíríà mi. Àwọn Nàìjíríà mi. Gbogbo wọn wọ aṣọ dúdú, àwọn tí mo rí yẹn sà. Mo rí wọn, ṣé mo bí KYC ṣe rí tí wọ́n bá fẹ́ jókòó wo sinimá. Ẹ mọ̀ pé àwọn kan lókè àwọn kan sálẹ̀, àwọn kan lókè àwọn kan, bí wọ́n ṣe tò wọ́n nìyẹn, wọ́n dẹ̀ kún gbogbo ibẹ̀ yẹn, wọ́n dẹ̀ pọ̀ rẹpẹtẹ, wọ́n dẹ̀ wọ pẹ̀lú aṣọ dúdú black, wọ́n dẹ̀ dé fìlà black. Wọ́n ní Olúwa jọ̀ọ́ o, Olúwa gbà wá o, má jà á rí ọ̀fọ̀ o láàrin àwọn ológun wa o, Olúwa jọ̀ọ́ o. Ó ní tí wọ́n bá ti tán láti gbọ́ràn, ó lé mi àdáríjì wọn. Pé tán bá ti ṣetán láti tíjọba Nàìjíríà bá ṣetán fọwọ́ sí, tán bá ti ṣetán láti gbọ́ràn, tán fọwọ́ sí ọ̀rọ̀ Yorùbá yìí, òun á tú wọn sí, òun á ṣàánú fún wọn. Ìyẹn tún kọjá lọ, mo wá sọ fáwọn èèyàn pé ẹmọ̀jà máa gbàdúrà fáwọn ológun wa o. Ológun torí pé nígbà tí ó bá sáàbò lórí àwọn ológun mọ́, àwọn tí ò wá jagun kọ́ níbo la fẹ́ bá wà. Bí aláàárẹ̀ tí dókítà bá ti kú lọ́sítítù, kí ló máa ṣẹlẹ̀ sára àṣì? Kò sí, òun ló ń lọ nìyẹn. Aláìsàn náà ti kẹ́rù ọkọ̀. Kọ́lọ̀ ń jọ kó ṣàbò lórí wa. Àmín. Ìyẹn tún kọjá lọ, mo tún bẹ̀rẹ̀ nípa àdúrà lórí Yorùbá nation yìí. Àwọn èèyàn sọ pé mi ò tiẹ̀ wá rántí nǹkan kan máa fi Yorùbá nation, torí kò ṣẹjọ́ mi. Ẹ̀mí Ọlọ́run tó bá ti darí mi kí n gbàdúrà máa gbà ni. Olúwa farahàn mí ègé tó ti rí pé ọkàn mi wà ńbẹ̀. Ibí ni bàbá yẹn dúró sí. Lọ́jọ́ tí mò ń sọ̀rọ̀ yìí, Olúwa ń gbọ́rọ̀ tí mò ń sọ yìí. Bàbá yẹn dúró fi ọwọ́ sí àpò. Ó lémi ni mo mọ̀dí tí mo sọ wípé kí wọ́n pín Nàìjíríà. Ó ní kí wọ́n pín, ó ní mo mọ̀dí tí mo sọ pé kí wọ́n pín, kálukú pín, kálukú máa lò. Mi ì dẹ̀ rí mọ́. Mo wá tún gbàdúrà mo ní Olúwa, ẹ mọ̀dí tẹ̀ fi ní kán pín. Olúwa, ìrẹ́ náà ló máa pín fún rẹ o. Pín táwọn tán ti ń jẹ gúdú jẹrá ń bẹ̀ tán bá débẹ̀ tán bá gbàgbọ́. Mo ní Olúwa, ọwọ́ rẹ ló wà o. Wá pín fúnra rẹ ni, òṣìṣẹ́ ìyanu ẹ̀. Gbàtẹ́mi Ọlọ́run tún máa bá mi sọ̀rọ̀ padà, Olóhun ti sáìn ẹ̀. Ó ti fọwọ́ sí. Olóhun ti fọwọ́ sí. Ǹjẹ́ nígbà wo ni? Ó ní wọ́n máa celebrate pé kò ní pẹ́. Tó ti yé yín? Bẹ́ẹ̀ni. Ìyẹn ni mo wá ní yes, ó tiẹ̀ ti dáa. Kí n tiẹ̀ wá ná torí tọrùn mi sí Yorùbá nation, àjọ máa celebrate ni. Tó ti yé yín? So lórúkọ Jésù ìyanu á ṣẹlẹ̀. Nínú àwọn ìran tí Ọlọ́run dẹ̀ tó ti fi hàn mí, òun ni wípé àwọn kan wà tó yẹ pé tí wọ́n bá tètè fọwọ́ síbi tọ́wọ́ gbé láti ṣe ìfẹ́ Ọlọ́run ní àkókò yìí, ó ṣeéṣe kó jẹ́ pé nǹkan oríṣiríṣi gbẹgẹdí wọn máa ṣẹlẹ̀ sí wọn o. Nǹkan tí wọ́n lérò á ṣẹlẹ̀, nǹkan tí wọ́n lérò á ṣẹlẹ̀. Torí pé ẹlòmíà rò pé wọ́n ní ẹni tó bá lérò wípé òun ti dúró kó kíyèsára kó má bàa ṣubú. Bẹ́ẹ̀ni. Nítorí pé ìgbéraga nígbà míì ó máa mú ẹlòmíì wá sílẹ̀. Pé Olúwa sọ wípé gbogbo àwọn tán bá gbé ara wọn ga nítorí ọ̀rọ̀ yìí, òun fẹ́ disgrace wọn, á mú wọn wálẹ̀ báyìí. Torí pé iṣẹ́ tóun ti ṣe ẹnìkan ò lè dì lọ́wọ́. Pé wọ́n yẹ̀yẹ́ wọn. Ó lò máa yẹ̀yẹ́ wọn, wọ́n máa wá ṣàṣìṣe. Ọlọ́pọ̀lọpọ̀ ní wọ́n máa ṣe àṣìṣe. Ọ̀sán bẹ́ẹ̀. Ó ní gbogbo tóun ti fi pamọ́ fún wọn, tóun fi ń ṣàánú fún wọn, òun á tú síta gbangba, gbogbo ayé á máa rí wọn. Pé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àṣírí ohun tó ti farapamọ́ tó ń tú jáde, ó máa jẹ́ ìtìjú fún àwọn tán ti pera wọn ní alágbára. Torí wọn ti di yẹpẹrẹ. Wọ́n di yẹpẹrẹ wájú àwọn ènìyàn. So lórúkọ Jésù Ọlọ́run yóò ṣàánú fún wa. Àmín, àmín. Mọ́mì, ẹ dákun báwo lẹ ṣe mọ̀, ǹjẹ́ a rí nǹkan kan tí Ọlọ́run fi hàn yín nípa Olóyè Sunday Igboho pàápàá jùlọ? Ọlọ́run fi nǹkan hàn mí fún bàbá yẹn o. Torí gbogbo ìgbà tí wọ́n wà ní Kútọnu, làwa máa ń gbàdúrà lé wọn lórí bíbá ẹ̀. A máa ń gbàdúrà Olúwa yọ ọmọ rẹ, torí pé o sọ fún mi wípé inú ẹ̀ mọ́ pé olótìtọ́ ni, kò kì í ṣe báyìí. Kì í ṣe aláyìídá oníkébékébé. Nǹkan tó bá fẹ́ ṣe ló máa ṣe,
kò dẹ̀ ń parọ́ ọ̀kánkán ó ní ọ̀kánkán tó bá ń lọ báyìí ló máa fèsì kò kí ń wo ẹ̀yìn tó ti yé sìn ó ní torí náà ló ṣe fẹ́ gbèjà ẹ̀ olúwa ló máa gbèjà rẹ̀ pé ká má gbàdúrà ṣé mọ̀ pé à ń gbàdúrà gbogbo ìṣòro yẹn a máa ń gbàdúrà fún wọn máa ń gbàdúrà fún wọn pé olúwa lọ yanjú ọ̀rọ̀ ọmọ rẹ nígbà náà nígbà tó tó stéèjì tí ọlọ́run fẹ́ ṣèyanu jíjáde olóyè Sunday Igboho olúwa fi ìran hàn mí ní bíbá ẹ̀ lára mi ní ìta gbangba kan títí ọlọ́dà níbẹ̀ tí wọ́n tún wọ́n da òkúta sí ojú títì yẹn mo lọ sí ilé kan mo wá gba títì yẹn lọ sí inú ilé ẹwò ìlú yẹn ó jìnnà sí ìgboro mo wá rí ilé ńlá kan àwọn olóṣèlú ló nílé yẹn mo wá débẹ̀ ọkùnrin kan wà ńbẹ̀ nìyẹn mọ́ lára díẹ̀ kò lómi lára ó ga ọrùn ẹ̀gùn ó ti yé yín ó yé wa bàbá màmá mo dúró nísàlẹ̀ ilé yẹn mo rí olóyè Sunday Igboho ní ìta níbi ẹnu ọ̀nà ilé yẹn ó wà níbẹ̀ ó ti yé yín wọ́n fà àwọn èèyàn sọ wọn kọ́ má bàa lọ ẹ gbọ́ mi pé àwọn ò fẹ́ kó lọ pé àwọn ò fẹ́ kó lọ mo ń gbà tí mo débẹ̀ ohun tí mo rí ni wípé ọkùnrin tó wà lókè pátápátá yẹn tí mo lọ́kùn ọrùn ẹ̀gùn yẹn ó ní mo lọ bá mo wá lọ ṣàlàyé fún pé ríìgì tó gbà lọ́wọ́ Sunday Igboho kó dá padà mo ní kó dá padà fún pé wọ́n rán mi sí pé kó dá padà fún níwájú ọlọ́ àtẹ̀yàn ṣẹ̀pẹ́ máa yẹn fún mi ní ríìgì yẹn mo gba ríìgì yẹn mo wá fún Sunday Igboho ní kọ́kọ́rọ́ ní ríìgì yẹn padà Sunday yẹn ó wá gba ríìgì yẹn lọ́wọ́ mi mo wá fún míwà ẹ̀ mo rí pé omi wà níwájú ilé yẹn odò tó wà níwájú ilé yẹn obìnrin kan ló ṣàkóso odò yẹn mo láti lọ bá mo lọ síbẹ̀ mi ì mọ bọ́lọ́run ṣe mú ìrànwọ́ ó yà mí lẹ́nu gan nígbà tí mo dé ibi odò yẹn mo wá sọ torí pé kò sí afárá téèyàn lè gbà wọ ibi tí odò yẹn wà ẹrọ̀fọ̀ tún wà lẹ́gbẹ̀ẹ́ bí ó wà lẹ́gbẹ̀ẹ́ bí omi wà láàrin mo wá lọ bá obìnrin yẹn mo dúró níbi ẹnu ọ̀nà bí mo ṣe dúró níbi ẹnu ọ̀nà bí odò yẹn ni mo wá pe obìnrin yẹn pé kó jọ mo fẹ́ rí mo ní kó wá obìnrin yẹn àfi bí rárá mo wá ṣàlàyé fún pé kó jọ torí Ọlọ́run pé a fẹ́ gba kíì lọ́wọ́ ẹ̀ ní kọ́kọ́rọ́ bíi tí àwọn ẹrù Sunday Igboho wà pé a fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ pé kó jọ kó fún wa ní kọ́kọ́rọ́ yẹn torí pé ó dà pé kọ́kọ́rọ́ yẹn ti já sọ́bọ̀ sínú omi kọ́kọ́rọ́ yẹn ti wà nínú omi tẹ́lẹ̀ síwájú pé obìnrin yẹn ó wá lọ mú kọ́kọ́rọ́ yẹn ó wá dá kíyẹn padà wá fún Sunday Igboho tó ti yẹ yín ó wá fi lé lọ́wọ́ bá ṣe wá ń padà bọ̀ àwa padà arìn títí dé títì kò ń sèmi nìkan o àwa tá a rìnrìn àjò yẹn afẹ́ tó méje tó ti yẹ yín bàtà dé títì níbi tí mo ní òkúta pọ̀ lójú títì yẹn níbi roundabout bá ṣe débẹ̀ báyìí mo rí pé Sunday Igboho ó ti làágùn lórí ọ̀rọ̀ Yorùbá Nation náà ẹjọ́ sà ó ti làágùn ó ti yé yín mò ń gbádùn yín mà mo wá rí pé nínú ìran yẹn mọ́tò kan ti wà ńlẹ̀ ní títì fún mọ́tò yẹn ó dàbí light brown ni jeep ni so lẹ́nu kan sá ní ìgbà tí a débẹ̀ ló wá lókè ó ti fẹ́ máa lọ náà nìyẹn pé mọ́mí ẹ ṣé o ìgbà yẹn ẹ ṣé o adúpẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín gan ẹ ṣeun gan ni o mo ní bó ṣe wọ inú mọ́tò yẹn bó ṣe wọ inú mọ́tò yẹn padà nìyẹn so ṣẹ́rí kó pé kóun ti mọ́tò báyìí kó máa lọ lè méjì mo wá ní ha ẹni tẹ́mi ò mọ̀ rí òun lẹ ń gbé wá fún mi lójú oorun òun lẹ ń gbé wá fún mi lójú oorun tí a lọ ń sá eré káàkiri lórí ẹ̀mú olúwa ọ̀rọ̀ táwọn ọmọ tèmi náà dọwọ́ rẹ̀ ò bá mi jẹ́ kí wọ́n ṣàṣeyọrí o káwọn mi náà rà láàánú o tó túmọ̀ sí pé àṣeyọrí olóyè Sunday Igboho ó ti ṣàṣeyọrí ti gba kí ẹ̀ dání o lórí ọ̀rọ̀ Yorùbá Nation àti gbogbo nǹkan tó bá ṣe gbogbo nǹkan tó bá ṣe wọ́n ti dá padà torí pé kọ́kọ́rọ́ tó jábọ́ sínú odò yẹn ó ní Yorùbá Nation ṣá torí pé tán bá rí kọ́kọ́rọ́ yẹn gbà wọn bá ti rójú tu ẹ̀ ó ti yé yín bẹ̀tọ̀ Ọlọ́run ti gba kí ìyẹn padà ó ti wà lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan tẹ́dà kan lè ṣe
ju pé kí wọ́n celebrate Yorùbá nation. So síhun tẹ́dá lè ṣe. kò sí nǹkan tán lè ṣe, kò sírú agbára tán lè lò, kò sọ́nà tán lè gbà, ṣùgbọ́n ṣe mọ̀ wípé nǹkan tó bá máa dáa ó máa kọ́kọ́ lè dán o. Bí èèyàn bá máa ní ògo tó máa tó ògo yẹn máa búyọ nínú Yorùbá nation, wọ́n ti ń pass through fire yẹn, iná yẹn, iná tán náà fẹ́ kọjá yẹn náà ń kọjá yìí o. Iná yẹn ni wọ́n dẹ̀ ti ń kọjá iná yẹn báyìí láti wọnú ògo padà, torí pé kò easy láti gba orílẹ̀-èdè sà. Kò easy. Bẹ́ẹ̀ ni sà, àfọlọ́run. Tó bá tẹ̀ jẹ́ pé ó easy ni wọ́n lè mú gbogbo ilé bàbá Sunday kí wọ́n bà á jẹ́, ti Professor Banji Akíntóyè kí wọ́n bà á jẹ́, wọ́n bà á jẹ́, wọ́n tún bà orúkọ wọn jẹ́. Wọ́n borúkọ wọn jẹ́, Ọlọ́run nìkan ló kù tí kò bà orúkọ wọn jẹ́. Ó ní ká má ṣe bẹ̀rù nígbà táyé bá ń pẹ̀gàn wa, tó bá ṣe búburú sí wa. Ó ní ẹ má fòyà, ó ní kò ti ṣẹ́gun ayé. Tí o ti ṣẹ́gun ayé. Bẹ́ẹ̀ni. Ọjà gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa nínú ilé, a fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá sí comment section tẹ́ ti rí wọn pè fún gbogbo ìbéèrè tí ẹ bá fẹ́ béèrè lọ́wọ́ wọn, àbí ẹ fẹ́ fún bí wọ́n fún ẹ̀bẹ̀ àdúrà, torí ìyá aládùúrà ni wọ́n orí òkè tí wọ́n wà, ibẹ̀ láti wá bá wọn yìí. Àmọ́ ṣáájú ẹ lè láǹfààní àti kọ́kọ́ ka gbọ́ ilé ìsílẹ̀ 08034030815 08034030815 tàbí 08145490214 08145490214. Torí pé ọ̀rọ̀ sì kún. Ẹni tó bá ló fẹ́ náwó máa ṣe rẹ̀ ni. Yóò ṣe rẹ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ṣé rí tí Ọlọ́run lè mú Yorùbá nation tẹ́pẹ́ àsìkò ti tó tọ́lọ́run fẹ́ ṣe ìyanu òun lè fi wá bí. Torí Ọlọ́run kì í sọ̀rọ̀ ẹ̀ kó má rí bẹ́ẹ̀ lórí òkè yìí. Ṣé rí olóyè Sunday Igboho, mo ti béèrè lọ́wọ́ Ọlọ́run gan kó tó di pé mi náà wá ń kín lẹ́yìn pé a máa gbàdúrà fún bá àti ẹ̀ mọ́, ṣe bí Ọlọ́run tá ò rí ó ṣiṣẹ́ ìyanu náà ayé ìtawà. Bẹ́ẹ̀ni. Ẹ jẹ́ ká máa gbàdúrà fún. Mo ní Olúwa fi hàn mí, mo fẹ́ mọ̀. Fi ọkùnrin yẹn hàn mí. Ṣé èèyàn gidi ni? Ṣé tá lè tẹ̀lé ni? Àbẹ́ni tá a sá fún. Àbẹ́ni tá máa sá fún ni. Fún gbogbo yé mi. Olúwa fi rán yẹn hàn mí. Ọjọ́ tí mo béèrè yẹn bàbá ò dá mi lóhùn. Ọjọ́ kejì ló wá fi rán hàn mí. Mo rí wípé mo lọ ìlú kan ni mo lọ. Bí mo ṣe dé ìlú yẹn, bí pé mò ń wá káàkiri. Mo kọ́kọ́ dé kí n lè sọ ìjìnlẹ̀ gangan. Mo kọ́kọ́ dé ibì kan. Ibi tí mo dé yẹn, ìlú tí mo dé yẹn, ìlú yẹn dàbí ikú tọnu bí ibi tí mo ti dé rí. Ó yé yín. Mo rí pé wọ́n gbé ọ̀tà ṣọ́ọ̀ṣì báyìí, wọ́n gbé síta gbangba. Mo bá yà síbẹ̀ pé bóyá àwọn ẹni wọ́n máa mọ ẹni tí ṣe ń wá. Bí mo ṣe débẹ̀ báyìí, bẹ́ẹ̀ ni obìnrin tó ń darí ẹ̀sìn ń bẹ̀, ó bá sọ fún mi pé mọ́mì ẹ lè gọ́ta yẹn. Kí ló dé? Mi lè gọ́ta, mo ní kí ló dé? Ó ní tayé ni. Ok. Ó ti yé yín sìn. Ó yé tayé. Ẹ ní tayé ni, ẹ lè gọ́ta yẹn. Ok, mo ní ṣé mo lè wọlé yín ṣá? Òde òpè bóyá ẹni tí mò ń wá yẹn. Bóyá wo ni wọ́n bẹ́ẹ̀ ni. Gbà tí mo débẹ̀ mi rí ń bẹ̀. Mo rí pé wọ́n de àwọn èèyàn mọ́lẹ̀ sínú ilé yẹn. Mo wá sọ fáwọn èèyàn mú lẹ́yìn tí yín kí lẹ́yìn ṣe ń bí. Ẹjọ́ ẹ dìde jàre kẹ́ bọ́ta. Ẹ dìde ṣé ẹ ń sùn ni. Ẹ bá tú wọn lẹ̀. Báwọn yẹn ṣe dìde nìyẹn o. Mo ní ẹ bọ́ta kó nu ilé. Ẹ ń tẹ́mi kúkú wá mi ò rí. Mo tún ṣe ń bẹ́ kúrò ń bẹ̀ nìyẹn. Àwọn yẹn dẹ̀ jáde. Òwe lọ̀rọ̀ Ọlọ́run sà. Bẹ́ẹ̀ni. Olùjẹ́ àwọn tí Ọlọ́run fẹ́ gbé dìde nínú Yorùbá nation làwọn èèyàn lọ dè mọ́lẹ̀ pé kán má. Bẹ́ẹ̀ni. Ó ti yé yín. Bẹ́ẹ̀ni. Mo wá lọ nígbò dẹ̀ kan náà mo kọ̀ débì kan ni ẹgbẹ́ títì ni ṣe rí gbogbo bí area tí mo wà yẹn wọ́n gbin igi lọ báyìí ni àwọn igi ńláńlá tó máa ń gbìn sí àwọn governor's office káàkiri yẹn bọ́n ṣe gbìn nìyẹn o àwọn igi ńláńlá tó ní ewé rẹ̀gẹ̀dẹ̀ ibẹ̀ ni mo ti rí o mo kàn rí pé wọ́n lu ìlù
àwọn onílù ìlú ńlá ní ìlú ijó ilẹ̀ Yorùbá. ijó ilẹ̀ Yorùbá gidi Tọ́. ni wọ́n lù onígangan lu tiẹ̀ onílù àwọn ìyá lù wọ́n bẹ̀rẹ̀ sí lu ìlú gidi. Oníbàtà. Bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni mo wá dúró láàrin títì mo wá wò nígbà tí mo máa rí mọ́ yìí. ìyẹn Sunday Igboho. ìyẹn Sunday Igboho níwájú Olúàtẹ̀yàn ẹ̀rù bà mí. ó ga tó èèyàn bíi 10 ó dẹ̀ sanra bàǹbà. Tọ́. gbogbo bó ṣe ń lu ìlú mo wà lórí ìdúró mo ń wò ni wọ́n kì í àwọn onílù yẹn kì í èèyàn kan wà níwájú tí wọ́n ń kì í gidi. ó kàn ra ń lọ jẹ́ níwájú ni ó kàn ra ń lọ jẹ́ mo dẹ̀ dúró mo dẹ̀ ń wò báyìí gbẹ̀yìn ẹni tí mo wá yẹn ní so bó ṣe rí leléyìí bẹ́ẹ̀ mo rí nǹkan burúkú kan àbí ó ní nǹkan kan tó lò àbí tó fi ṣiṣẹ́ tó yẹ kí n ká mọ́ lọ́wọ́ nínú ìran mi ò rí o. ṣe rí bí wọ́n ṣe lùlù bó ṣe wọ ilé ó wọnú ọ́fíìsì àyẹn lọ pẹ̀lú àwọn onílù yẹn èmi sì wà ń ta mo wá gba bí ẹgbẹ́ ọ́fíìsì àyẹn mo wá rìn lọ sísàlẹ̀ ìgbà tí máa rìn dé sàlẹ̀ mo rí wípé èèyàn kan wà tó jẹ́ obìnrin tó jẹ́ alágbára ó yẹ yín àwọn yẹn fẹ́ wá pàdé ẹ̀ láti wá àtáàkì ẹni ẹni yẹn jókòó lórí ibì kan mo wọ́bìnrin yẹn débẹ̀ omi mọ́ tó ṣe Ọlọ́run ni o mo kàn lọ bá ẹni yẹn bí tó wà ṣe rí nǹkan tí ẹni yẹn fi ṣèdísà ó fẹ́ tó gbogbo orí òkè yìí. ẹrù irinṣẹ́ ńlá. ẹ bá ń bèrè kí ló fi ká rẹ̀ kó fi ṣe ìdí bó ṣe tóbi tó ràgàdà mo dẹ̀ lọ síbẹ̀ mi mọ rízì o mo bẹ̀rẹ̀ sí tú gbogbo nǹkan tó wà nídìí ẹ̀. ẹ̀ ń tú páàtì rẹ̀. mo tú mo máa rò pé ìwọ Ọlọ́run yìí má tóbi o so agbára tẹ́lẹ̀. jókòó tẹ ògo Yorùbá nation. ẹjọ sà ó tóbi ó fi nǹkan yẹn bẹ̀tọ̀ Ọlọ́run sọ nǹkan yẹn di pálí sà ó sọ di pálí ẹ mọ pálí lásán kéèyàn fi pálí pálí kéèyàn fi ráǹdì ẹ̀ sí tó wá tóbi bàǹbà mo ṣe ń ṣì nìyẹn mo wá ya mo wá ṣí mo ṣí ẹyọkan ló kù nídìí ẹ̀ tí mo fi tajé ẹ wo gbogbo agbára tọ́lọ́run gbà lọ́wọ́ ẹ̀ bí mo ṣe jí nìyẹn. olóyè Sunday Igboho mi mọ́ rí bẹ̀tẹ́ ní ọ̀wọ̀ ni. ẹni ọ̀wọ̀ ni kéèyàn yé jàǹpátá. wọ́n má jàǹpátá ọ̀kan ẹni Ọlọ́run pè ló yàn ẹni tó yàn ló ṣe lógo. òun ló ṣe lógo. Ọlọ́run pè mí ó ti yé sìn lórúkọ Jésù gbogbo iṣẹ́ ire tá à ń ṣe yìí èyí tẹ́ ń rìn torí ẹ̀ ó máa yọrí. àmín. tó màmá ká máa fi eléyìí káàdì ọ̀rọ̀ ńlẹ̀ torí àwọn èèyàn ń gbọ́ pé wòlíì ní bẹ́ẹ̀ sì ti ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé iná pé wòlíì Ọlọ́run lẹ́ni yìí ǹjẹ́ táwọn èèyàn bá pè yín fún àdúrà àti àsọtẹ́lẹ̀ wòlíì àbíṣẹ́ wòlíì ṣé wọ́n láǹfààní àti pè yín mà. wọ́n láǹfààní àti pè mí torí iṣẹ́ tó lu arán mi nìyẹn. ẹ máa dá wọn lóhùn tí wọ́n bá ti pé. kí n jáde lọ sínú ayé kí n lọ sọ̀rọ̀ fún gbogbo àgbáyé láti tù wọ́n nínú. láti tù wọ́n nínú láti dùn wọ́n nínú. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ ẹ̀yin èèyàn yìí ẹ láǹfààní àti bá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ màmá pàdé ní comment section ẹ ti rí lókè tàbí kẹ́ ẹ pè báyìí 08034030815 08034030815 tàbí 081-454-90214 níbikíbi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé lẹ ti lè pe màmá ní kété tí wọ́n bá ti kú lórí ètò lásìkò tí à ń sọ̀rọ̀ yìí kẹ́ ẹ béèrè lórí ohun tẹ́ ẹ bá fẹ́ béèrè àwọn màmá táwa mọ̀ ní màmá Yorùbá nation ni a ti ní àwọn bàbá Yorùbá nation lọ́pọ̀lọpọ̀ ìrẹpẹtẹ àwọn màmá tí wọ́n rí orílẹ̀-èdè Yorùbá gẹ́gẹ́ bíi pé ó ti dé tí wọ́n ti ń celebrate ẹ̀ torí àwọn ọ̀ràn tí Ọlọ́run ti fi hàn wọ́n wípé tó bá Professor Banji Akíntóyè o Sunday Igboho mú gbé wa dé ilẹ̀ ìlérí àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wọn ìdí nìyí táwọn màmá yìí fi pé ẹgẹ́ wa sọ fún aláyé wípé báyìí ni Olúwa wí màmá sọnú ọ̀rọ̀ wọn wọ́n ní kò sí ọ̀nà àbáyọ kankan o fún orílẹ̀-èdè Nàìjíríà ju wípé Ọlọ́run nìkan pin náà ni pé láì
yá gbàgbé ohun màmá ẹ fún àwọn èèyàn wa ní àmọ̀ràn àwọn tó ń gbọ́ yín káàkiri àgbáyé àmọ̀ràn àmọ̀ràn tí mo lè fún gbogbo àgbáyé ni pé pàápàá àwọn ọmọ Yorùbá tó ti sú gbogbo lórí ọ̀rọ̀ Yorùbá nation. ọmọ Yorùbá tí ọ̀rọ̀ Yorùbá nation ti sú ẹ má jẹ́ kó sú yín o torí pé ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ ẹni tó bá forí ti dópin àwọn làgbàlà bẹ́ẹ̀ ni. bí Ọlọ́run ò bá fi ìran yìí hàn mi ò ní sọ turúkọ ní ègbé ni fún ẹni tí a ò fi rán tó sọ bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n nígbà tá a bá sọ òtítọ́ níwájú Ọlọ́run òtítọ́ máa fún wa ní òmìnira wa bẹ́ẹ̀ ni. ká bá padà sínú òtítọ́ gbogbo ọmọ Yorùbá ẹ má jẹ́ ká jẹra wa lẹ́sẹ̀ o ká sọ òtítọ́ ká dẹ̀ fi ọkàn balẹ̀ ká nígbàgbọ́ wípé Ọlọ́run ti ṣe àgbọ̀ wa bá múnádóko pẹ̀lú Ọlọ́run ẹ máa rántí wípé láìpẹ́ láì jìnnà gbogbo wa la máa fò fáyọ̀ torí pé kò ní pẹ́ mọ́ ó tó ló wá fi hàn mí yìí ó yí Ọlọ́run o kò dẹ̀ yé ènìyàn kankan ẹ má jẹ́ ká bára wa jà ẹ jẹ́ ká fìfẹ́ ṣe ẹ má jẹ́ ó sú wa ẹ má jẹ́ á bara wa jẹ́ ẹ má jẹ́ á sọ̀rọ̀ bínú ẹ má jẹ́ á sọ̀rọ̀ tí ò tọ́